ẹ lọ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo. Ẹ má jẹ́ kí a fi ayé bà ti yín jẹ́. Àwọn ibì kan wà l'Ékòó, àwọn ibì kan wà l'Ondo State, àwọn ibì kan wà nílùú Ìbàdàn tó jẹ́ wípé ẹ lè mọ̀ bóyá klọ́ọ̀bù náà ń ṣe àbí ìjọsìn ni wọ́n ń ṣe mọ́. Inú ilé ìjọsìn látẹ̀ní lọ tó bá ti ń lọ, tó bá ti ń ṣe ìsìn lọ́wọ́ tí wọ́n paná ìsìn yẹn nítorí pé ọkùnrin kan wọlé àbóbìnrin kan wọlé tó wá ń kọrin òfò, mọ̀ wípé o ti fi ayé rẹ ṣòfò nínú chọ́ọ̀chì yẹn. Ẹ̀yin Kìrìsìtẹ́nì ẹ lọ ní ìbẹ̀rù Ọlọ́run. Wàá rí wípé gbogbo tí mo máa ń jà lé lórí kì í ṣe nípa church, kì í ṣe nípa mosque, ṣùgbọ́n nípa ìfi ọmọ ènìyàn ṣe. Wàá rí wípé ìfi ọmọ ènìyàn ṣe òun ni mo máa ń jà lé lórí, àti ìfẹ́ Olódùmarè tá ń pè lọ́lọ́run. Ó dáná wò mí, àfáà kan ń bẹ, ó dàbí pé Indonesia ló ti ṣẹlẹ̀. Àfáà yìí ń kírun lọ́wọ́, ó sì kú sórí ìrun. Ibi tí mo wá ń lọ ń bẹ̀rẹ̀ o. Láíláí lèyàn ti máa ń kú, láíláí lèyàn ti máa ń wọ kọ́mà. Ṣùgbọ́n ibi tí mo ń lọ ni wípé àyẹ̀wò ni ikú ìbá àfáà yìí. Ó bá àfáà yìí níbi tó ti ń kírun lọ́wọ́. Ìmáàmù ni, ó ń darí ìrun lọ́wọ́. Ìwọ Kìrìsìtẹ́nì máa bọ̀ o. Ẹ máa bọ̀, ẹ súnmọ́ mi kẹ́ wá gbọ́ o. Ó wà níbi tó ti ń kírun lọ́wọ́. Ìmáàmù ni. Ọgbọ́n tí mo sọ dáadáa. Ó wá di pé ẹ̀mí bọ́ lára rẹ̀. Ẹ̀mí wá bọ́ ní ara rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan kan ṣẹlẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ yìí? Ìwọ lọ wo fídíò yìí nísàlẹ̀. Ìrí ọba agbára, ẹ káàbọ̀ padà. Mo nígbàgbọ́ pé o ti wo fídíò yẹn. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó dákẹ́, ẹ rí pé arákùnrin kan dìde, ó bọ́ síbi ààyè rẹ̀, ó ń tẹ̀síwájú ìrun yẹn. Mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ nínú, mọ̀lẹ́bí bàbá àfáà yẹn, lèmọ́mù yẹn, mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ nínú ibi tán ti ń kírun yẹn. Aráalé rẹ̀ ń bẹ ń bẹ, ẹbí rẹ̀ ń bẹ ń bẹ, ọmọ bíbí inú rẹ̀ ń bẹ ń bẹ. Àwọn tí ikú rẹ̀ lè dùn wọ́n wà nínú wọn. But ibi tí mo wá ń lọ leléyìí ni wípé wọn ò kọ́kọ́ ṣe àjò ènìyàn, wọ́n kọ́kọ́ ṣe ìfẹ́ t'Ọlọ́run. That is my area of my comments. Wọn ò ṣe àjò ènìyàn tó kú, wọ́n ṣe àjò Ọlọ́run. Ẹ wá wo ẹ̀yin aláṣọ ara, ẹ wo ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ wo Kérúbù Séráfù, ẹ wo Celestia. Èèyàn ò ní kú o. Ọwọ́ wípé ẹ rí bàbá aládùá tẹ́ ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. Ọwọ́ wípé ẹ rí bàbá aládùá tó wọlé sínú church, ẹ dẹ̀ paná ìwàásù. Ẹ wá rẹ̀, bàbá aládùá dídé dààmú rẹ̀. Òun ó wá ṣe kùndẹ̀ǹgbẹ̀ ikùn ìyà lẹ́yìn ògógóró àti bíà. Láti kárí ẹ̀yàn rírí ẹjọ́ gbogbo èèyàn dìde. Ẹ pa ọ̀rọ̀ Ọlọ́run tì, ẹ ní kí gbogbo èèyàn ó dìde. Ẹ ní kí gbogbo èèyàn ó dìde fún ènìyàn. Ẹ pa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ pa yẹn tì. Ẹ ní parí ọ̀rọ̀ Ọlọ́run yẹn tán ná, kẹ́ mú ìfẹ́ Ọlọ́run ṣẹ tán, kẹ́ ṣe wá máa kí àlejò tó dé. Àlejò tó fẹ́ dé yín tóun fúnra rẹ̀ ò mọ̀ pé àkókò àdúrà rèé tóun dé sí. Ó wá dé ẹsẹ̀ wá yàrá ládé rádìde dààmú rẹ̀.
ṣé rí mo máa ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun lọ chọ́ọ̀chì ni òun ní òun lọ gbàdúrà ni ṣùgbọ́n ìjọ mọ̀ pé at the end of the day Ọlọ́run ó sọ pé òun ò rí ẹ nínú roster òun. The Lord will say that how you are not even exist nínú diary ẹ because yóò tiẹ̀ yóò dàbí pé òun lọ sí church but at the end of the day Ọlọ́run ò recognize yẹ Ọlọ́run ò rí ẹ nítorí pé ibi tó ti sọ pé ó lọ ń sin Ọlọ́run lójú ara ẹ yẹn Ọlọ́run ò sí nínú ibẹ̀. You are not getting what I'm saying to you. Ọlọ́run ò sí nínú ibi tó lọ ti lọ ń sìn. My message to you is this. Ẹ̀yin Kristẹni ẹ lọ ní ìbẹ̀rù Ọlọ́run. Èmi ò sọ pé Mùsùlùmí pé àwọn náà ní ìbẹ̀rù Ọlọ́run jù láyé o. You are not getting my message. So get message mi ò sọ pé àwọn náà ní ìbẹ̀rù Ọlọ́run jù láyé. Ṣùgbọ́n message mi ni wípé ẹ jẹ́ á fi t'Ọlọ́run ṣáájú. Gbogbo inú ilé ìjọsìn tó bá ti rí tí wọ́n bá ti ń paná ọ̀rọ̀ Ọlọ́run àbí wọ́n paná nǹkan tó dáa nítorí pé alàgbà kan wọlé sá kúrò ní chọ́ọ̀chì látẹ̀ni lọ. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń ṣe bẹ́ẹ̀ nínú chọ́ọ̀chì yín ẹ lọ jáwọ́ ó ṣeéṣe kẹ́ má mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti dá yín lẹ́kọ̀ọ́ báyìí ẹ lọ jáwọ́ nínú rẹ̀. Nínú kí a máa paná àdúrà nígbà tí ìránṣẹ́ kan bá wọlé ìmí ìbò ti ń bọ̀ lọ́dọ̀ yín ó gba trophy ó gbàdénu chọ́ọ̀chì yín ni ó wá tẹ Miss Paris ọ̀nà ńlá gbogbo àwọn perfume tó lóòrùn ó tẹ sára kẹ́ má bàa gbóòrùn ògógóró àti bíà. Ìyẹn lẹ torí ẹ̀ paná ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń ṣe ẹ̀gbẹ́ aládùúrà mọ̀mọ́ aládùúrà dídé dàmúrè. Ìyá tó jẹ́ pé lára mẹ́mbà yín náà òun ní pàyà mi ìyá aládùúrà mi ní pa lẹ́pọ̀n. Ẹ rí pé alàgbà mi ò ní dìde lórí ọ̀tà tó bá sọ pé ìyá aládùúrà dídé dàmúrè torí pé ó mọ̀ pé ìyá aládùúrà tẹ̀yìn ń karamọ̀ yẹn òun gbà ní dọ́gìn ni. Kò ní dìde torí òun ló ń rún nǹkan mọ́mọ́ mi lábẹ́. Kò ní dìde ìwọ náà ṣàkíyèsí ṣọ́ọ̀ṣì yín ni. Bó o ní alàgbà yín bó o ló ti fi àwọn ìyá yẹn jẹ ìyá àdúà. Ṣèbá àwọn ìyá tí ó ti yí ọ kò ń ṣẹnu mi lọ tí mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tán. Inú ilé ìjọsìn látẹ̀ní lọ tó bá ti ń lọ tó bá ti ń ṣe ìsìn lọ́wọ́ tí wọ́n paná ìsìn yẹn nítorí pé ọkùnrin kan wọlé àbóbìnrin kan wọlé tó wá ń kọrin òfò mọ̀ wípé o ti fi ayé rẹ ṣòfò nínú chọ́ọ̀chì yẹn. Whether you like it or not o ti fi àkókò ayé rẹ ṣòfò Ọlọ́run ò mọ̀ pé o wà níbi kankan tó ti ń sìn. Lastly ẹ lọ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo. Ẹ má jẹ́ kí a fi ayé bà ti yín jẹ́. Àwọn ibì kan wà l'Ékòó àwọn ibì kan wà l'Ondo State àwọn ibì kan wà nílùú Ìbàdàn tó jẹ́ wípé ẹ lè mọ̀ bóyá club náà ń ṣe àbí ìjọsìn ni wọ́n ń ṣe mọ́. Ẹ lè mọ̀ bóyá club ni àbí ìjọsìn ni wọ́n ń ṣe mọ́. Nǹkan bú ayé pátápátá lè máa bá lọ́wọ́ wọn. Ayẹyẹ òfò ni wọ́n máa ṣe kiri Ọlọ́run ò jọwọ́ lójú. Ìmí ìkágo 12 tó lù ó ti ń lọ wọ́n náà ní meeting kìíní kan ṣe kìíní. Ibi tí mo ti fẹ́ dúró lónìí nìyẹn.